So ẹ̀yin ọmọ Oòduà àtẹwà ń bí ká sáré ka Sharia law. Ìdí tó fi jẹ́ pé gbogbo àwọn àáfàá ilẹ̀ Yorùbá tẹ́ bá ti rí wọn olórí burúkú ni wọ́n, alábọ̀dé ni wọ́n fẹ́ ba ilẹ̀ Yorùbá jẹ́. Fúlàní ni gbogbo wọn, ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn Fúlàní ni. Tẹ́ bá ti rá wọn àáfàá ẹ máa da faṣọya mọ́ wọn lọ́rùn, ẹ lẹ̀ wọ́n lóko torí pé ẹni òfò ni wọ́n fẹ́ ba ìlú wa jẹ́, wọ́n fẹ́ ba ayé wa jẹ́, wọ́n fẹ́ kó wa lẹ́rú. Sharia law òun leléyìí o, mi mọ bí mi mọ òfin olórí burúkú tó sọ pé wá láti ọ̀dọ̀ Allah yìí o, olórí burúkú ni Allah yìí, ẹ máa gbọ́ o. Wọ́n ní to leave Islam. Ẹni tó bá lóun ò ṣe Islam mọ̀ ń fẹ́ fi Islam múlẹ̀. Death by beheading. Ìdájọ́ ẹ̀ ni pé kí wọ́n bẹ́ orí ẹ̀, Allah lóun fẹ́ mú ẹ̀jẹ̀ nìyẹn bíi 7up. Atheism. Ẹni tí ò ní gbàgbọ́ nù kankan òun nǹkan gba kankan gbọ́ láyé tiẹ̀. Death by beheading. Allah ní kí wọ́n bẹ́ orí ẹni yẹn, ó lẹ́jẹ̀ òun fẹ́ mú kọ́pa yà láwọ̀ àgbà òsì. Drinking alcohol once or twice. Ẹni tó mu ọtí jẹ́jẹ́ tiẹ̀ bí olúwo yẹn ó máa ń jí ọtí mu lẹ́yìn tó bá ti ka bó ṣe mu ògógóró. 40 or 80 lashes of cane. Allah ní kí wọ́n nà ní ẹgbàá 40 ogójì ẹ̀ oníkan nà. Drinking alcohol 3 or 4 times. Allah ní tí wọ́n bá ká olúwo bóyá olúwo àbí oníbẹ̀lẹ́nu àbí Sọ̀tọ́nà Sókótó tó bá mu ọtí lẹ́ẹ̀mẹ́ta àbẹ́ẹ̀ mẹ́rin. Death by beheading. Ó ní kí wọ́n gé orí olúwo àti Sọ̀tọ́nà Sókótó kí wọ́n gé orí ẹ̀. Allah ló ń fẹ́ mú ẹ̀jẹ̀ wọn. Adultery. Ẹni tó ṣe àgbèrè. Death by stoning. Ó ní kí wọ́n gbẹ́ ilẹ̀ kí wọ́n rí mọ́ kókó orí ẹ̀ nìkan ta. Ó ní kí wọ́n lẹ̀ lóko pa tẹ́mi àfi bọ́ lára ẹ̀. Fornication. Má dájú gan. Ẹni tó tún ṣe àgbèrè. If not married. Tó bá jẹ́ pé kò tí ì fẹ́ ìyàwó. 100 lashes plus 1 year banishment. Ọkùnrin nìyẹn ọ̀ṣẹ́ ń gbọ́ wọ́n ní kí wọ́n ná ọkùnrin ní ẹgbàá 100 tó bá ṣàgbèrè kí wọ́n dẹ̀ lé kúrò fún ọdún kan. Àmọ́ tó bá jẹ́ obìnrin ńkọ́ ó ní kí wọ́n gbẹ́ ilẹ̀ kí wọ́n rí mọ́ kó dẹ̀ lẹ̀ lóko pa tẹ́mi àfi bọ́ lára ẹ̀. Grape. Olórí burúkú ni Allah àti Muhammadu. Grape. If ẹni tó bá fi tipátipá báyàn sùn tó bá jẹ́ pé ó ti ṣègbéyàwó. Death by stoning. Ṣé ń gbọ́ obìnrin náà ni o wọ́n ní kó gbẹ́lẹ̀ kó rí mọ́ kókó orí ẹ̀ nìkan ẹni tí wọ́n fi tipátipá bá sùn ni o ó ní kí wọ́n lẹ̀ lóko tẹ́mi àfi tán lára ẹ̀. Ó ní tí wọ́n bá fi tipátipá bá sùn tó bá jẹ́ pé kò tí ì lọ́kọ. 100 lashes plus 1 year banishment. Ìyẹn fọkùnrin nìyẹn o wọ́n á ná ní ẹgbàá 100 wọ́n á dẹ̀ lè kúrò ní ọdún kan. Àmọ́ tó bá jẹ́ obìnrin ni wọ́n fi tipátipá bá sùn Allah ní kí wọ́n lẹ̀ lóko pa tẹ́mi àfi bọ́ lára ẹ̀. Òun lẹ́rí tí ọmọ Ṣàráfà lẹ́nu wíwọ́ ń sọ pé tí wọ́n bá obìnrin sùn ó gbọ́dọ̀ lọ mú ẹlẹ́rìí 4 wá. Ṣé ọmọ tí wọ́n bá sùn ní mọ́ṣáláṣí níbi tó ti lọ dá kírun níbo ló ti fẹ́ rí ẹlẹ́rìí 4? Tí ó bá ti wá rí ẹlẹ́rìí 4 yẹn wọ́n máa wá ní ó parọ́ mọ́ ẹni tó bá sùn yẹn ni. Wọ́n wá mú ọmọ yẹn wọ́n á lẹ̀ lóko pa tẹ́mi àfi bọ́ lára ẹ̀. Ṣé rí pé olórí burúkú ni Allah àti Muhammad àti gbogbo àwọn àfáà pátá tọ́mọ̀ nípa ṣẹ̀ríà tí wọ́n dẹ̀ sọ síta ẹgbẹ́ sókè. Fighting against Muslim jihadists. Ẹnikẹ́ni tó bá gbọ́ pé àwọn Muslim tọ́lọ́wọ́n ṣe jihad tó gbọ́ pé wọ́n ní jihad lọ́wọ́ ẹnikẹ́ni tó bá bá wọn jà bí wọ́n ń sọ̀rọ̀ bíi 3 4 ó sọ̀rọ̀ sí wọn ó dìjà báyìí kí ni ìdájọ́ ẹ̀? Death by beheading. Allah ní kí wọ́n mú ẹni náà kí wọ́n gé orí ẹ̀ Olóhun fẹ́ mú ẹ̀jẹ̀ wọn bí ògìṣẹ́ bí ẹ̀kọ́ òun fẹ́ mú. Blasphemy. Ẹni tó sọ̀rọ̀ Muhammadu láìda àbọ̀rọ̀ Allah pé ṣìgìdì làlá bá ṣe ń tàṣírí. Insulting Allah, Muhammad or Quran. Àbò wa ń sọ pé Allah yẹn eré màní tó lọ́wọ́ ọ̀tún méjì tó wá ń sọ pé Muhammadu àwọn àlùjọ̀nú dó díẹ̀ ó dó ọmọ ọdún 6 òun náà àwọn mọ̀lẹ́bí ẹ̀ kan dó oní Muhammadu dórákùnmí wọ́n gbọ́ lẹ́nu ẹ̀ báyìí. Death by beheading. Allah ní kí wọ́n gé orí ẹni yẹn báyìí ó ní ẹ̀jẹ̀ kọ́ bá òun dà sínú ike pé òun fẹ́ mú. Waging war against Allah and Muhammad. Ẹ̀yin tí ò bá yé Allah ní ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá kọjú ogun sóhun àti Muhammadu ṣe pé ṣé èèyàn lè kọjú ogun sí ṣìgìdì ó ní tẹ́ ẹ bá kọjú ogun ìtumọ̀ kan tó ń sọ yẹn pé ìwọ tó ń bá àwọn Muslim jọ ní fáǹfà. Irú nǹkan tá à ń ṣe yìí à ń dojú kọ. Nígbà tá à ń bá Allah jagun nìyẹn àti Muhammadu. Death by beheading. Allah ní kó gé orí ẹni yẹn sẹ́ ó ní ẹ̀jẹ̀ Olóhun fẹ́ mú. Or crucifixion. Àbí kẹ́ ẹ̀ kàn mọ́gi àgbélébùú bó ṣe kan Jésù ọmọ ọba kápẹ́ńtà bó ṣe kàn mọ́gi. Causing mischief or corruption in the land. Ìwọ kan tó lọ gbé Bíbélì àbó lọ ń sọ ìtàn kan nínú ilẹ̀ tó lọ ń sọ tó ti ń tako Islam tó ṣáà ń sọ̀tàn mí tí ó jọmọ́ Islam. Death by beheading, crucifixion, amputation or exile from land.
Allah ní kí wọ́n pa ẹni yẹn kí wọ́n bẹ́ orí ẹ̀ àbí kí wọ́n kàn án mọ́gi bó ṣe kan Jésù ọmọ bàbá kápẹ́ńtà mọ́gi ọ̀ kí wọ́n lé kúrò lórí ilẹ̀. drug smuggling, Ẹni tó gbé egbògi olóró tó gbé wọnú ìlú tó bá mú death by beheading, ó ní kí wọ́n gé orí ẹni náà ó lóun fẹ́ mú ẹ̀jẹ̀. highway robbery with no murder, Ẹni tó lọ jalè lójú ojú òpópónà márosẹ̀ tí kò pààyàn hand and foot amputated, Allah ní kí wọ́n gé apá ọ̀tún ẹ̀ kan gé ẹsẹ̀ òsì ẹ̀. failed highway robbery with murder, Ẹni tó lọ sí ojú òpópónà márosẹ̀ ó ní ìjákulẹ̀ kò rí olè tó fẹ́ jàjà tó wá bí ó wá pààyàn death by beheading, Allah ní kí wọ́n gé orí ẹ̀ fíú. highway robbery plus murder, Ẹni tó lọ jalè lójú òpópónà márosẹ̀ tó tún wá pààyàn death by crucifixion, Allah ní kí wọ́n kan ẹni yẹn mọ́gi bó ṣe kan Jésù ọmọ bàbá kápẹ́ńtà ọkàn mọ́. stealing first offense, Bí ẹni tó kàn ṣàfọwọ́rá tó jí índómì right hand amputated, Allah ní kí wọ́n gba apá ọ̀tún ẹ̀. stealing second offense, Bí ìyàwó tó rí ebi kan pa ẹ̀kan lọ mú búrẹ́dì oníbúrẹ́dì kan left leg amputated, Allah ní kí wọ́n gé ẹsẹ̀ òsì ẹ̀ kó lọ fíó stealing wọ́n sọ di mẹ̀kúrú. stealing third offense, Bí àwọn tẹ́bi ń pa wọ́n kàn lọ ká ẹ mọ́dọ̀ ìyá kan tó kàn lọ mú nǹkan kékeré kan bí á fóònù wọ́n kàn right mú ẹ̀. foot amputated, Allah ní kí wọ́n gé ẹsẹ̀ ọ̀tún ẹ̀. stealing fourth offense, Ṣé wíwọ wọn tún ká ẹ mọ́bì kan náà ó tún lọ jí ẹyin torí Muhammadu náà géèyàn kan tó jí ẹyin wọ́n ká left ẹyin mọ́ ẹ lọ́wọ́. hand amputated, Ó ní kí wọ́n gba apá òsì ẹ̀ kó gé ọwọ́ ẹ̀. stealing fifth offense, Torí ìwọ tí wọ́n bá wá mú pé ó ti jalè ó ti pẹ́ lẹ́ẹ̀márùn-ún ó ti ṣàfọwọ́rá bíi mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún wá mú ẹ àfọwọ́rá ló ń ṣe o. death by beheading, Allah ní kí wọ́n gé orí ẹ̀ kó pé Allahu Akbar òun fẹ́ mú ẹ̀jẹ̀ ni. lying, Bí àwọn Muslim dúró síbi kan ó lọ yọjú wò wọn ó lọ ṣalamí ó lọ sọ fáwọn ẹlòmíì. death by beheading, Allah ní kí wọ́n gé orí ẹni náà bọ́ọ̀lẹ̀ fàtúrùn witchcraft, pa wọ́n. Ẹ̀wọ̀n kan tá là ń pè ní witchcraft o, bí àwọ̀ tó kàn ṣe àṣà àti ṣe lé yín bí o kàn ṣe àṣà àti ṣe lé yín bí yóò ń jó ni bí ìbejì lọ́gbẹ́gún ẹ̀ ń ṣe égún ẹ̀wọ̀n ẹ̀wà abéjì ẹ̀ ṣe ètùtù ẹ̀ ṣe bọ bí ọkà yín mọ́bẹ̀ olúwo ni Allah ti síbẹ̀ yẹn ó ní kí wọ́n ṣe kí ni fẹ́ nìyẹn death by beheading, ó ní kí wọ́n gé orí ẹni náà. burning or soiling the Quran, Ìwọ tó o bá jó Kùránì àbòsọ́sọ́ omi àbòsún irú ta lọ́lọ́run yẹn, death by beheading, Allah ní kí wọ́n gé orí ẹni náà. rejecting Quran, Wọ́n wá ka Kùránì fún mi pé Kùránì 9:10 báyìí ló ṣe wí mo ní mi ìgbà kò rí bẹ́ẹ̀ àní báyìí ló ṣe rí sẹ́ kí ni ìdájọ́ ẹ̀. death by beheading, Allah ní kí wọ́n gé orí yẹn fíó. abandoning prayer, Àsìkò òun wá tó wọ́n ti ń lo ṣẹ̀ríà ìwọ wá lọ kírun ò wá wà ní ṣọ́ọ̀bù ẹ̀hún tajà àmú àlọ́fíìsì àwọn èèyàn tí wá lọ ń kírun wọ́n dẹ̀ ti ń lo ṣẹ̀ríà olúwo kan rí ẹ látọjú wíńdò pé ẹ̀yin ò lọ kírun ni ẹ wò mò ń ṣe fàájì ń bíjà rè kí làlá ní kí wọ́n ṣe. death by beheading, Ó ní kí wọ́n gé orí ẹni náà ṣẹlẹ̀ pé ayé Rashidi wálé olúwo ní dà ẹni tí ò san sàkánú mọ́ṣáláṣí death by beheading, ṣẹlẹ̀ pé torí ẹni tọ́ílẹ̀tì ọmọ àlè Ògbómọ̀ṣọ́ ṣe ń lòun fẹ́ ṣe ìrìn àlọ́ wọn á lè gé orí èèyàn wọn á lè máa lo orí tó fẹ́ lò àwọn olórí burúkú ọmọ tó ń ṣe ìsìláàmù yìí. worshiping partners with Allah, Ìwọ tó wá ti jẹ́ Muslim ó wá tún lọ ṣe ìṣẹ̀ṣe ilé yín kan ìyá wọn Death. ṣòro ìdílé wọn ṣe nǹkan kí làlá sọ. death by beheading. Allah ní kí wọ́n gé orí ẹni náà bọ́lẹ̀. So ẹ̀yin èèyàn wa tẹ́ bá fẹ́ irú òfin yìí nínú ilẹ̀ wa Ẹgbẹ́ tẹ́ bá àṣíríà fẹ́ ẹ tẹ yes sálẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ẹ sọ pé no ká lè mọ ọmọ ọkọ sí ọmọ àlè. ìwọ tó bá ń fẹ́ ẹgbẹ́ àṣíríà o so kẹlẹ̀ rí bí ẹ ṣe ẹ máa gbọ́ ṣé Allah tí wọ́n ń sọ yìí lọ́ máa ń pèpè aláàánú ìjẹ́ Allah aláàánú pẹ̀lú òfin tó ṣe kí ló máa mú ẹ pé mo ní wàá gba Kùránì wàá gba ẹ̀sìn mi mo dẹ̀ ní mi ìfẹ́ ó di pé kó bá mi jà kó máa gba owó lọ́wọ́ mi tí bá fẹ́ kẹ́mi mi wà láàyè ṣé ẹ rí pé ẹgbẹ́ òkùnkùn ní kínní láyé sọ fún èèyàn pé ẹ lọ máa ka Kùránì fúnra yín Kùránì 929 kò rújú rárá tó bá gbé Islam wá báyìí tó bá ti ṣe oníkọ́ pa ẹ́ Allah kan náà ló sọ̀rọ̀ nínú Kùránì 8:12
ó ní pé òun lòun máa rọ búburú sí ọkàn ẹni tí ò ṣe muslim. Ó wá ní táwọn muslim bá ti pàdé ẹni tóun rọ búburú sí lọ́kàn, ó ní kí wọ́n gé orí ẹni náà, kó gé ẹsẹ̀, kó gé ọmọ ọ̀ka ẹ̀ sípàsípàyọ. Ẹ rí i pé Allah yìí gangan ló lórí burúkú, ẹni àjírí ẹni àjíkò. So ẹ wo, ṣé tipátipá ní ipá ọ̀rajà ipá ọ̀tà la ṣe ń sọ pé tabayìrì ọmọ Yorùbá tóun náà ni ẹ muslim ní mi àwọn mo fẹ́ ṣèríà, ẹ lọ wo ẹ̀jẹ̀ ẹ̀ dáadáa, kò kí ń ṣe Yorùbá, bí àwọn bí bàbá ẹbí méjì mẹ́ta sílẹ̀ Yorùbá ni. Torí tẹ lọ bèrè lọ́wọ́ tẹ bá wọn kò jẹ́ muslim tó bá jẹ́ Yorùbá, ẹ lọ bèrè lọ́wọ́ pé muslim ni tẹ bá ti mọ̀ pé Yorùbá lẹ́ni pé ṣé o fẹ́ ṣèríà lọ, ẹ rí pé wọn máa lọ́wọ́n ò fẹ́ ni, because ẹ sì nǹkan aláàtọ̀ ní òun aláàánú àràmọ́ ní aláàánú jùlọ lóòdẹ̀ lè lẹ́mìí dáríjì kó dáríjì èèyàn. Náà máa jẹ àpàdé àlá, àwọn tó máa sọ pé náà máa jẹ àpàdé àgbákò, kó pàdé àgbákò ó dájú kó pàdé àlá lọ. Tó bá ti pàdé àlá báyìí àdánwò tó láyè yóò sì, kó pàdé àgbákò ó dájú kó pàdé àlá lọ. So ẹ gbóhùn sókè. So mo dẹ̀ tún fẹ́ káwọn èèyàn wá mọ̀ pé kò sí bá a yẹ fẹ́ ṣe bá a ṣe ń kúrò ní ẹ̀sìn Islam, àwọn Arabi àwọn Fúlàní wọn ò ní dá ọwọ́ dúró, they don't give up easily. Wọ́n ti sọ fún wọn pé àwọn ni wọ́n ní gbogbo ilẹ̀ Nàìjíríà, so wọ́n dẹ̀ fẹ́ make sure pé àwọn gba gbogbo ilẹ̀ yẹn. Nǹkan tó dẹ̀ fi ń spread òun náà ni Islam. So ká kúrò ní ẹ̀sìn Islam, ká dẹ̀ rí dájú wípé a ò yan èèyàn kan tó jẹ́ mùsùlùmí sípò olórí. Ẹ rí bí mo yẹn ń tẹnu mọ́ kínní. Àwọn pípù yẹn wọ́n mọ nǹkan tó ń ṣe o, ipò olórí ni wọ́n ń target o. Gbogbo owó tí wọ́n ń gbà, tí wọ́n ń gba ransom, tí wọ́n ń gbà, máa gbé Quran kan wá sìn, a máa kà á sìn, Quran chapter 47 verse 4. Ṣé rí gbogbo ransom tí wọ́n ń gbà yẹn, tàbí mọ́mí of Okufa ẹ bá mi gbé wá Quran 47 verse 4. So tá bá ti kà á tán a máa sáré sọ àwọn orúkọ díẹ̀ tó bá wà níbẹ̀. Ṣé rí gbogbo ransom tí wọ́n ń gbà yẹn, àwọn ẹ̀yin èèyàn wa wọ́n ń fi àwọn ẹ̀ tí wọ́n máa fi ra ammunitions wọ́n ń rà ń bẹ̀, wọ́n dẹ̀ tún wá ń save up fún ọjọ́ tí wọ́n ẹni tó máa fund. Ṣé rí Islam wọ́n fẹ́ take over ni, wọ́n fẹ́ take over, wọ́n fẹ́ gba ìjọba. Nǹkan tó ń fẹ́ ṣe nìyẹn, they want to control you, wọ́n fẹ́ gba ilẹ̀ yín. So káwọn èèyàn wá lè tè get ẹ̀ wípé voting for a Muslim on our land ó le gan, ṣe ló dàbẹ̀ ní pé à ń vote fún àwọn Arab lórí ilẹ̀ wa. Ẹ máa gbọ́ nǹkan tí Quran sọ, ó sọ pé so when you meet, kò sí ìbátí yẹn bẹ́ẹ̀ o, when you meet the disbelievers, tó bá ti pàdé àwọn aláìgbàgbọ́ tí wọ́n gbàgbọ́ nínú ẹ̀sìn Islam, strike their necks until you have thoroughly subdued them. Allah ní kó mú ọ̀bẹ bíyà idà ni yìí kí yìí bíyà ọ̀bẹ lórí àbádà àbí lẹ́bẹ́, ó ní kó gbé sí ọrùn ẹni tí ò ń ṣe Muslim, kò bá jẹ́ Christian ìṣẹ̀lẹ̀ ni o, Deeper Life ni Redeem ni o, ó ní kó gbé sí lọ́rùn, kò bá má lẹ́sìn, ó ní kó dẹ̀ máa du tí orí yẹn á fi jábọ́ tán tó dẹ̀ máa ṣe Allahu Akbar, kó pa tán yányán. Then bind them firmly. Ó ní kẹ́ ẹ fúngun mọ́ wọn, kẹ́ ẹ séde mọ́ wọn. Later free them either as an act of grace or by ransom. Ṣẹ́rí nígbà tẹ́ ti pa àwọn tẹ́ ẹ máa pa, tẹ́jẹ̀ ti ta sí gbogbo ara yẹn, ti pa ìyá pọmọ, pa bàbá pàbúrú, àwọn díẹ̀ tẹ́ wá ń fẹ́ ṣíjú àánú wò, ó ní tẹ́ ẹ bá fẹ́ fi wọ́n lẹ̀. Torí ẹ̀ ti bá ń sọ fún yín pé Boko Haram, bandit, àwọn Al-Qaeda, ISIS tẹ̀ ń rí gbọ́mọgbọ́mọ, Allah ló dálẹ̀, Islam àti Muhammadu ló dá gbọ́mọgbọ́mọ lẹ̀, tó bá máa ń gbọ́ gbọ́mọgbọ́mọ. Ó ní àwọn yẹn tẹ́ fẹ́ ṣíjú àánú wò yẹn, ó ní tẹ́ bá fẹ́ ṣíjú àánú wò, ó ní kẹ́ ẹ gba owó lọ́wọ́ wọn, ìyẹn owó ìtanràn, ransom. Ẹ kà sókè káwọn èèyàn gbọ́. Until the war comes to an end. Títí tí kò ṣe, ẹ mọ̀ pé ogun ò ṣẹlẹ̀ o, ẹ mọ̀ pé èyí tẹ́ ti bẹ̀rẹ̀ yẹn ogun ni o, títí tí ẹ fi máa dá ogun yẹn, tógun yẹn á fi tán, ìyẹn pé jihad tẹ́ ń ṣe. Wọ́n kàn lè dédé wá bá yín nílùú yín lọ́la ń sìn, ogun ti bẹ̀rẹ̀ ni wọ́n dédé wá bá yín, wọ́n pa yín lọ ni. So will it be. Bó dẹ̀ ṣe máa jẹ́ nìyẹn, bá àlá ṣe fẹ́ nìyẹn. Ẹ wo bó ṣe wọ Kwara, ṣe mọ̀ pé àwọn àtàwọn Kwara ò jọ jà tẹ́lẹ̀, wọ́n wọ gbọ̀ngàn, wọ́n wọ baba ńlá, wọ́n wọ ọdẹ ńlá, oko ńlá, wọ́n ò jọ níjà o, wọ́n á kàn wọlé, wọ́n á gbé baálẹ̀, mú ọba, gbéyàlóde, wọ́n pa wọ́n lọ. Àwọn tó bá wá gbé lọ, wọ́n á rò pé òkè ká ṣíjú àánú wò wọ́n, wọ́n á gba owó lọ́wọ́ wọn.
títí tí kíní fi máa parí ogun ṣe pé wọn ọjọ́ lógun ọjọ́ níjà kankan tẹ́lẹ̀ tá a ti máa sọ fún yín ìwọ tó o bá mọ̀ pé ìgbà tá à ń sọ irọ́ là ń pa àti wá fún yín ní àti fún yín lẹ́rìí ẹ̀rí ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara ṣé wọ́n jọ ń jagun tẹ́lẹ̀ ẹ̀dá wọn àti Jos olówó èkó recently àti ní Jos náà ṣé wọ́n jọ ń jà tẹ́lẹ̀ wọn ò jọ jà àmọ́ jihad ojoojúmọ́ ni jihad títí tí gbogbo ilé ayé fi máa di Muslim ọjọ́ ẹ̀ ní jihad máa tó dúró wọ́n tó bá mọ̀ má jẹ́ kó gbé ẹ mọ́ra ọ̀ǹtì tí gbogbo ayé bá di Muslim ni ò ní sí jihad mọ́ láì jẹ́ bẹ́ẹ̀. Allah willed. Tálà bá fẹ́. He himself could have inflicted punishment on them. Ó ní òun Allah tóun bá fẹ́ òun máa fi ìjìyà wọ́n á fi ìyà jẹ wọ́n á fi ìyà sọ́dọ̀ wọn. But he does this only to test some of you by means of others. Ṣé ń gbọ́ aládánwò làlá o Allah lóun lè fìyà jẹ wọ́n látọwọ́ ara òun fúnra òun bọ̀ òun fẹ́ dán yín wò fẹ́ dọ́gbàgbọ́ yín wò pé ṣé Muslim tòótọ́ ni yín báwo ló ṣe lè pààyàn sí báwo ló ṣe lè pààyàn fún Allah ṣé mùsùlùmí ò kọkú ní ẹ nǹkan tá Allah ń gbìyànjú àti ṣe ń bẹ̀yẹn nìyẹn Allah ti ṣòfò a ní kẹ́ pàdé àgbákò ó dájú kẹ́ pàdé Allah lọ. And those who are martyred in the cause of Allah. Àwọn tí ọ̀rọ̀ wọn jọjú lọ́dọ̀ Allah tó jọjú ni. Àwọn tí wọ́n bá pa sójú ọ̀nà Allah. He will never render their deeds void. Ṣé ń gbọ́ bí yá níbi tẹ́ ti lọ ń pa àwọn èèyàn yẹn àwọn àmì Nàìjíríà wá pa nínú yín ṣẹ́gbọ́n àwọn tí àmì ìpanu yín yẹn ẹ̀yin Muslim yẹn Allah ní gbogbo iṣẹ́ ọwọ́ yín kò ní jákulẹ̀ kò ní já sásán. Nǹkan tó lówó èkó tú yìí kó lè bá àyè wa dáadáa wípé jihad yìí kò ní tó ọ̀ǹtì tí gbogbo yín bá di Mùsùlùmí. Àyàfi tí ẹ̀sìn Islam bá tán ẹ gbé sí kàkàlẹ̀ fún un. Ẹ bá mi gbé Quran chapter 8 verse 39 wá mọ́mí ọ̀fọ́ kùfà Quran 8 verse 39 à ń jẹ́ kẹ́ ẹ mọ kínní yìí wípé ẹ lọ dira torí wípé bẹ́ẹ̀ ṣe ń fi Islam lẹ̀ wọ́n máa padà gbé wá wọ́n á fẹ́ wá pa yín nǹkan tó ń ṣe ń Jos yẹn tó ń ṣe ní Kwara tó ń ṣe káàkiri yẹn Kùránì ni wọ́n ń tẹ̀lé àṣẹ tí Allah pa wọ́n ni wọ́n ń tẹ̀lé Allah sọ pé tó bá jẹ́ pé òun fẹ́ ni òun fúnra òun ò bá pa wọ́n fúnra òun àmọ́ torí pé òun fẹ́ dán ìgbàgbọ́ ẹ̀yin mùsùlùmí wò lòun ṣe sọ pé kẹ́ ẹ lọ máa pààyàn kẹ́ ẹ lọ máa pa wọ́n kẹ́ ẹ lọ máa pa wọ́n bẹ́ẹ̀ bá ṣe lè pa wọ́n sí òun ni àlùjọ náà yín ṣe máa ṣọ́ọ̀ṣì ẹ máa wá gbọ́ nǹkan tí Quran chapter 8 verse 39 nǹkan tó sọ eléyìí wá sọ wípé fight against them until there is no more persecution. Ẹ bá wọn jà títí tí kò fi ní sí kíni o. And kò ní sí èèyàn kankan tí ó ṣe ìsìlámù mọ́. And your devotion will be entirely to Allah. Ṣé ti gbọ́ bí yẹn gbogbo tó fi máa jẹ́ ti Allah nìkan. So wọ́n máa bá wa jà lọ títí tí gbogbo wa máa fi di mùsùlùmí níwọ̀n bá àgbà tí gbogbo wa bá sọ pé a ṣe mùsùlùmí ogun ò lè dúró. Bẹ́ẹ̀ni. So kẹ́ ẹ lè mọ̀ pé ẹ̀sìn Islam yìí ogun ni so wọn ò wá bá wa ṣeré wọ́n gbé wá láti wá pa wá ni ẹ̀yin èèyàn ẹ jí ẹ lọ jíra. So ẹ gbé àwọn orúkọ yẹn ẹ máa ka kò ní pé mi ń bá yín ṣàjáná sí ẹ̀ka káwọn èèyàn wá ṣàjáná sí kó lè yọ wọn yàn dáadáa. So ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti Sharafadeen tẹ bá yìí rántí ó yá iye ẹ̀sìn. Ìtumọ̀ orúkọ tá a fẹ́ sọ ni àwọn orúkọ lárúbáwá tí wọ́n fún àwọn èèyàn wa tẹ́ ẹ bá ti bímọ ẹ̀dí ní ìdó fi jẹ́ pé a gbọ́dọ̀ padà sí bá a ṣe ń sọmọ lórúkọ nílẹ̀ Yorùbá gbogbo àwọn nǹkan tá a fi sọmọ lórúkọ ẹ má jẹ́ ká kan pa kádàrá àwọn ọmọ wọn dà ẹ jọ ìtumọ̀ àwọn orúkọ ìgbóyàwó tó ń jẹ́ Sharafadeen tó wà ń bì ìtumọ̀ orúkọ ẹ̀ òun la fẹ́ sọ́ọ̀sì Sharafadeen kí ni ìtumọ̀ ẹ̀? Iyì ẹ̀sìn honor of religion. Iyì ẹ̀sìn kọ́ máa pèèyàn ní iyì ẹ̀sìn. Sharafadeen. Iyì ẹ̀sìn wá ẹjọ́ ṣé ó bá ọpọlọ mu? Orúkọ òfò orúkọ àdánù tá a dẹ̀ ní àwọn orúkọ gidi ní ilẹ̀ Yorùbá ẹ tẹ̀síwájú. Ìwọ tó bá ń jẹ́ Bílíámínù. Bílíámínù. Ṣìgìdì tá a fọwọ́ mọ. Ṣìgìdì nǹkan tá a bá fi ọwọ́ mọ anything tá a bá fọwọ́ mọ ó lè jẹ́ cup anything tẹ́ bá fi ọwọ́ mọ ó lè jẹ́ ojú àlá ló mọ anything òun náà ń pè ní Bílíámínù ẹ tẹ̀síwájú. Muinat ọmọ ọ̀dọ̀
Muinat ìwọ ọmọ tó bá ọ̀dọ̀ lọ sọmọ ẹ ní Muinat tó wá wò pé ọmọ ẹ yóò ṣoríire ó lọ skul kò mọ̀wé orúkọ ẹ tó ti sọ òun ló ń ro ìtumọ̀ ẹ ní ọmọ ọ̀dọ̀ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ wọ́n ṣe tún ọmọ máa yẹn sí máa ń padà pè sọmọ what ọ̀dọ̀ is your name? My name is Muinat. Muinat lórúkọ mi Muinat ọmọ ọmọ ọ̀dọ̀ ló ọ̀dọ̀ ń ni ó jẹ́ máa bẹ́ẹ̀. ṣọmọ ọ̀dọ̀ kú ni ọ. Ìwọ tó bá ń jẹ́ tọ̀ yìí ó tọ́ ìwọ tó bá ó ń jẹ́ tọ́ tọ̀ who yìí is right kí ni ẹ pé ó tọ́ like be alright wípé alright ó ok tọ́ tọ̀ yìí nǹkan tó ṣe yẹn pé ó wà ok ó tọ́ ya like ó wà okay nítọ̀ ẹ yìí wò tún mọ ó tọ́. orúkọ tó yọ lọ. Ìwọ tó bá ń jẹ́ Teslim àwọn ìwọ kan tó pè Teslim lọ́dọ̀ wọn ní nǹkan tá a fi ń sọ̀kalẹ̀ bíi stamp bí bí àkàbà àwọn kan ẹ dẹ̀ pé pè ní tẹríba bí a ó tẹríba tó bá ń Teslim. jẹ́ Teslim bóyá Teslim bóyá kí nǹkan yẹn kó tẹríba ó fẹ́ mú nǹkan yẹn kó mú Teslimah. orí ẹ̀ lọlẹ̀ so irú ọmọ yẹn tó bá sọ ní Teslim ẹ máa rí ó máa nira fún kò ní lè gbórí sókè kò ní yọjú àwọn Ìwọ tó bá ń jẹ́ Idris àwọn ọ̀rẹ́ ẹ̀ máa yọjú lọ òun ò ní lè gbórí sórí ilẹ̀ lórí ẹ̀ wà ó ti ìwọ tó bá ń tẹríba. jẹ́ Idris bí a Idrisu ni o Idris ni o bó bá ṣe rìn ẹ́ kó ṣe pé Idris kí ìwọ ló tó ṣe bá ń kílẹ̀mọ̀ jẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ Idris translator atúèdè àwọn ògbufọ̀ ẹni tó ń ṣe ayan ògbufọ̀ bí mo ṣe òun ń ló ń tú jẹ́ èdè yìí Idris ẹni tó ń ló ń ṣe jẹ́ ògbufọ̀ Idris òun ló ń jẹ́ nǹkan Idris tó ń jẹ́ Idris Idris ni ológbùfọ̀ ẹ̀rí. ìwọ tó bá ń jẹ́ Wàsíù nǹkan Abdulwasiu ìwọ tó wá lọ Abudu sọmọ yẹn ẹ ní ẹrú ló ń jẹ́ Wàsíù bẹ́ẹ̀ tàbí Wàsíù ni nǹkan tó Abdulwasiu fẹ̀ bí a nǹkan olè wá tó níbi fẹ̀ igi tó fẹ̀ ní o ilẹ̀ tó fẹ̀ nǹkan tó fẹ̀ òkúta òun ni tó fẹ̀ Wàsíù tó fẹ̀ tó ló bá jẹ́ wá Wàsíù jẹ́ Abdulwasiu á jẹ́ ẹrú nǹkan tó fẹ̀ ṣẹlẹ̀ ti get tí èèyàn kan bá kọ́lé ń sìtìlẹ̀ yẹn fẹ̀ Wàsíù ni Wàsíù ni Wàsíù nílé yìí o ilé yẹn fẹ̀ Wàsíù so tí ẹ bá wá fi Abdul Wàsíù sorúkọ ọmọ ni yẹn á máa jẹ́ ẹrú nǹkan tó ẹrú fẹ̀ tó fẹ̀ ìtumọ̀ ẹ̀ nìyẹn ìwọ tó bá ń àwọn jẹ́ pọ̀ Àlíyà ìwọ tó bá ń ìwọ jẹ́ tó bá Àlíyà sọmọ ẹ ní nǹkan tó ga Àlíyà ọmọ ga ẹsẹ̀ gùn nǹkan tó ga Àlíyà ìtumọ̀ ẹ̀ ní ọmọ ga àwọn tó bá ga yagoro ẹsẹ̀ gùn ọmọ ga ẹsẹ̀ gùn ló ń jẹ́ Àlíyà àgòrò bẹ́ẹ̀ ẹni tó bá ń jẹ́ Yakubu náà nǹkan manage ìwọ tó pàṣípààrọ̀ bá ń jẹ́ pàṣípààrọ̀ Yakubu ìgbà kan àti ẹ̀ máa ń rò bí olóńgbò náà pé Yakubu ìwọ sọ pé Yakubu olóńgbò la máa ń rò ìtumọ̀ ẹ̀ bẹ́ẹ̀ Yakubu kí lẹ pé pàṣípààrọ̀ pàṣípààrọ̀ kan swap nǹkan ló ń jẹ́ Yakubu. ni ó ń jẹ́ Yakubu ìwọ tó bá ti sọmọ ẹgbẹ́ orí Abbas ayé ẹ̀ Lion Abbas kìnìún ló ń jẹ́ kìnìún Abbas ìwọ tó bá ń jẹ́ Abbas Abbas tó bá lọ sọmọ ẹ ní Abbas tọ́ni kí ló kọ ọmọ ẹ tó tún fi kìnìún Abbas kìnìún ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹranko so ìwọ tó bá sọmọ ní Sùlíyà igi ló ń jẹ́ Sùlíyà tó bá lọ sọmọ ẹ ní Sùlíyà igi ló ń jẹ́ Sùlíyà igi lásán àwọn àfáà lè fi wá lásán. parọ́ fún ẹ bọ̀ lọ bá wọn pé àwọn sọmọ àràbù ni wọn àwa dẹ̀ lẹ́rìí gbogbo bá ṣe àwa ń ń jáde fún yín yàtọ̀ ní síwájú orúkọ yìí from the source according to the origin of that Arabic la fi ń fún yín lórúkọ ìwọ tó yìí. bá ń jẹ́ àfíyàt ìlera Afiat ìlera ẹ tá rẹ̀ le kò yín ìwọ ẹ̀ tó ò bá ń jẹ́ sórúkọ náà. àsíyàt ìfipábánilòpọ̀ ló ń jẹ́ Asiat kan fipá báyàn lò ìwọ tó wá lọ sọmọ ẹ ní ìfipábánilò Asiat ìwọ náà wà á tún máa sọ pé Asiat kí lórúkọ ọmọ ẹ kí àsíyàt dáàdi Asiat ni mí èmi ni mọ́mí Asiat ọ̀hún pè ẹ́ ní bàbá ìfipábánilò ìyá ẹni tó bá ń jẹ́ Bilal omi bí omi ìgbẹ́ ni o bí omi ìṣanwọ́ bí bóyá omi àwọn tó wá lọ ìtọ̀ sọ ni tàbí o bí mizẹmizẹmi omi àwọn inú sọ́kàwé ni o náà omi burúkú ni Bilal omi ìgbẹ́ ẹjọ Bilal olówó ìtọ̀ kò Abdulrasaq ńkọ́ ẹnìkan ń béèrè nǹkan mẹ́ṣẹ́ Rasak nìyí. ni ìpèsè ní Rasak Abdu àwa fẹ́ rù sí ẹrú tó pèsè ẹrú tó ń pèsè ẹrú tó pèsè bóyá tí So, bá fẹ́ ràn iṣẹ́ bá lọ bá mi ṣe bẹ̀ bá mi pèsè kínní ẹrú bá mi yẹn. pèsè kínní ẹrú yẹn ni ẹrú tó ń pèsè yà àwọn So, gbẹ́sìn ẹni tó bá wá jẹ́ láti wá Bilal sọ ogbóyin dẹrú ni àbí kẹ́ ẹni tó bá kúrò jẹ́ jẹ́ Bilal omi ìgbẹ́ omi lásán ìtọ̀. omi ló ń jẹ́ Bilal bóyá So, omi ẹni tó bá ń jẹ́ rúra. Khalid ẹni tó bá ń jẹ́ Khalid ayérayé ìwọ tó bá wá ń jẹ́ Khalid ayérayé bóyá ọmọ yẹn ẹni ṣòfò tó bá ń jẹ́ ayérayé nìyẹn. ẹni tó bá ń jẹ́ Amida ẹni tó kàn máa jí tó máa yin Allah ẹni tó bá jẹ́ ìwọ tó lọ sọmọ ẹ ní Amida ẹni tó bá ajíyin àlà tó ẹbí tó bá ti jí báyìí á kàn máa ṣe yá àlà yá ṣìgìdì ó kàn ní kéèyàn máa jí kó máa ní ṣìgìdì àlà ẹ̀rí pọ́n ti sọ́ di wèrè òun ló ń jẹ́ Amida. Sùmáyà orúkọ kékeré
ẹ̀yin náà ó fẹ́ Sumaya pe lọ́wọ́ ọmọ ní ẹ̀ orúkọ kékeré Sumaya kí lorúkọ ọmọ orúkọ ẹ̀ kékeré Sumaya orúkọ kékeré orúkọ kékeré ọmọ yẹn máa so kéré ni kò lè ẹni tó bá ń ọmọ jẹ́ yẹn lè Sẹ́límọ́ dáadáa ìyẹn ó dàpọ̀ Sẹ́límọ́ ìlera peace wọ́n kò yọ ní látara túmọ̀ sálámọ̀ yà ẹni tó bá ń jẹ́ Sẹ́lím kò bàjẹ́ tó bá ní Sẹ́lím kò Selim bàjẹ́ kò kò bàjẹ́ kò bàjẹ́ bàjẹ́ oúnjẹ yẹn ò tí bàjẹ́ so tabarẹ́ni tó ń jẹ́ Saheed Òṣùpá olúfimọ́ àwọn èèyàn ms Saheed ṣẹ́mọ́ ẹ ẹlẹ́rìí mọ̀ àbí ẹni tí wọ́n pa sójú ọ̀nà tó ń jáfẹ́ sí wọn wá pa ẹni tó pa ìtumọ̀ sí ẹni ojú ọ̀nà Saheed Allah òun ló ń jẹ́ tó ń Saheed jà fún Islam wọn wá pa ẹni ìtumọ̀ tó ẹni ń jà Saheed àbí òyìnbó ẹ̀ ní martyred ẹni tó ń pa sí yà ojú ọ̀nà Allah sójú òun ló ọ̀nà ń jẹ́ Islam Saheed ìtumọ̀ ẹni àmọ́ tẹ́ Saheed bá lọ bá àwọn àbí àáfàá ẹlẹ́rìí ọ̀tọ̀ ni túmọ̀ tó máa fún yín wọn parọ́ fún yín so torí ọmọ kọ́ńdírì pé táwọn bá mẹ́rin sọ ni ìtumọ̀ ẹ̀rọ fún yín ẹ̀ ní pé wọ́n sí kò mọ tẹ́ ẹ bá bímọ míì wọ́n dẹ̀ fẹ́ gbowó lọ́wọ́ yín so so àwọn ẹni tó ń àáfàá ní jẹ́ ká máa kọ́ńdírì pè ní àríjẹ nídìí màdàrú olórí burúkú níbi ni wọ́n ìbàjẹ́ ẹni tó ń jẹ́ kọ́ńdírì bíi mẹ́rin àbí kápá kọ́dírì ìkápá àbí mẹ́rin mùdírù tàbí ọ̀gá nǹkan mẹ́rin mùdírù ọ̀gá mùdírù tabari bóyá sheik ó lè jọ́gà àgbàlagbà sheik àgbàlagbà àbárúgbó ṣéwù àgbàlagbà nìyẹn náà sheik mufti sheik ìyẹn bí àgbàlagbà olùgbàmọ̀ràn imam ẹni tó ń darí tó ń imam kírun olórí àwọn ajagunbalẹ̀ àwọn ajagunbalẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tó bá ń jẹ́ nakib àwọn tó ń ìdarí àwọn tó ń darí tó bá fẹ́ lọ pààyàn ló ń jẹ́ nakib nakib tí wọ́n bá fẹ́ lọ àwọn tó ń jẹ́ pààyàn nakib bẹ́ẹ̀ ni lórí wọn máa ń burú nakib àwọn ló máa ń lérí àwọn tó pé bá fẹ́ lọ pààyàn ẹni tó máa darí wọn ẹni tó máa já darí àwọn tó fẹ́ lọ pààyàn ló ń ẹni jẹ́ báyìí ní kẹ́ lọ nakib pa ẹni báyìí ní kẹ́ lọ pa àwọn náà ń pè ní nakib so ẹni tó wá ń jẹ́ nakib ìyẹn ni àwọn aṣèwádìí táwọn kan bá ti pààyàn tán nakib ni àwọn tó máa ṣèwádìí nakib òun ló máa lọ wò aṣèwádìí pé ẹni tá a ní kẹ́ pa yẹn ṣe ẹ ti pa òun ló máa lọ ṣe ti ṣèwádìí rí wọn ẹni tó bá ń jẹ́ múdàṣírù aṣọ òbúra múdàṣírù dáṣọ bòmí òun ni òun ni muhammadu sọ nígbà tí múdàṣírù ó tù mú so òun ló ń jẹ́ múdàṣírù mudashiru ìwọ tó ń jẹ́ mudashiru dáṣọ bòmí nìtumọ̀ ẹ̀ dáṣọ bòmí ẹni tó wọ́n máa sọ ọmọ ní bá dáṣọ ń bòmí jẹ́ azim òun ni olùdílémú àbí olùgbèjà azim azim olùdílémú bóyá ẹ jáde ẹni tó dílémú òun ni gateman bí azim gateman àbí gatekeeper ẹni tá a bá fẹ́ wù dára bí gateman náà ni tó máa kú ẹni tó ń jẹ́ azimat ìdúróṣinṣin bí ẹni tó dílémú náà ni tó dúró nígbà tí àwọn èèyàn sílẹ̀ so ẹni tó bá ń jẹ́ sùlà ẹ̀mọ àwọn èèyàn máa ń pè sùlà ẹ̀tọ́ bá máa ń gbọ́ bẹ́ẹ̀ bíyà sùlà ni àbí sùlát no sùlà or sùlát ìkọlù ló ń jẹ́ bẹ́ẹ̀ o attack ẹ bá ń gbógun ṣe yìí láti sẹ́ndà attack ìkọlù ló ń jẹ́ sùlà so ẹni tó bá ń jẹ́ nọ́fìsà òkúta bọ̀ òkúta tó rẹwà ni bó ṣe pè òkúta tó rẹwà ló ń jẹ́ nọ́fìsà òkúta ń jẹ́ kò sí nǹkan tó ń jẹ́ báwo ni wọ́n á sọ ọmọ ní òkúta tó rẹwà òkúta tó rẹwà ṣe sọ nìyẹn ẹ jẹ́ ká sọ fún ọ kọ́ lè mọ̀ pé àpárọ̀ mọ́ wọn so ẹni tó bá ń jẹ́ ajára òkúta dúdú nìyẹn tí wọ́n máa ń lá so ẹni tó bá ń jẹ́ wòsílà àkàbà wòsílà àkàbà tó bá ń jẹ́ abudu nìkan ẹrú lórúkọ ẹ̀ tó bá kàn sọ ẹ́ lábùdù ẹrú so ẹni tó bá ń jẹ́ wàhídì thank you òun ni ẹni tó bá ń jẹ́ wàhídì ẹrú ẹyọ kan tó bá fi abudu sí ẹrú ẹyọ kan tó dá dúró ní wàhídì so ẹni tó bá ń jẹ́ kadijat or adija or kadijat ọmọ tí wọ́n bí tí ó gbò premature ọmọ tí wọ́n bí àwọn lóyún ẹ̀ wọ́n bí ní oṣù kan oṣù mẹ́ta ohun ìtumọ̀ kadijat nìyẹn ìwọ tó bá ń jẹ́ Zainab ìkan ló ń jẹ́ bẹ́ẹ̀ ọba lórúkọ ṣìgìdì yẹn so ọba Malik ọba àwọn ṣìgìdì ní Malik ìwọ tó bá ń jẹ́ Zainab igi ewé òdòdó tó wù ní ilẹ̀ aṣálẹ̀ ìtumọ̀ Zainab igi yẹn wá jẹ́ igi tó máa ń wù ní àwọn ẹmọ wọn ní ilẹ̀ aṣálẹ̀ tó máa wá mú òdòdó kéékèèké jáde ìyẹn flower tree in the desert ìtumọ̀ ẹni Zainab ṣiṣẹ́ ti gbọ́ ẹ má kọ́ parọ́ fún ìwọ tó bá ń jẹ́ Mariam Mariam ìbànújẹ́ ìkorò ló ń jẹ́ bẹ́ẹ̀ ìkorò bẹ́ẹ̀ ni ìkorò ló ń jẹ́ Mariam Balikis ìbànújẹ́ Ahmed ariwo ọ̀gá o ẹni tó bá ń jẹ́ Kasali ọ̀lẹ ló ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀lẹ ló ń jẹ́ Kasali Kasali ọ̀lẹ bọ̀ ṣe rí àwọn èèyàn wa ló ṣe ni wọn pe orúkọ yẹn dáadáa bàbá ṣe ní Àyùbá ń bẹ ẹjọ a máa wọ àwọ jáde nsìn so àwọn èèyàn wa ni wọn gbé kinní yẹn lẹ̀ dáadáa ìtumọ̀ ẹ̀ gangan ni Gazali yẹn ni ìtumọ̀ ẹ̀ akéwì ló ń jẹ́ Gazali bọ̀ nígbà táwọn àfáà máa pè fáwọn èèyàn wa wọn ò pé dáadáa
àwọn èèyàn wọn wá pè ní Kasali. Tẹ bá ti lè lo Kasali, ọ̀lẹ ló ń jẹ́ bẹ́ẹ̀. Àmọ́ tẹ bá lo Gazali or Gazal, akéwì ló ń jẹ́ bẹ́ẹ̀. So wọ́n tó bá sọmọ ní Kasali, ọ̀lẹ ló ń jẹ́ bẹ́ẹ̀. So ẹ jẹ́ àlọ́ sí Kàfáyá. Kàfáyá ni ó tó. Bí òun bá yàn sọ̀rọ̀ ó ń ṣe nǹkan ó tó ló ń jẹ́ Kàfáyá. ms ò sí ń bẹ̀ bí aláwọ̀ ìbílẹ̀ máa ṣájáná sí lọ. Ẹni tó bá ń jẹ́ Kàfáyá ó tó ló ń jẹ́ bẹ́ẹ̀. tá bá sọ pé kàfáyà ó ti tó kàfáyà ó ti tó bóyá ẹnìyẹn ń ké kàfáyà ó ti tó ìtumọ̀ ẹnìyẹn. Ó ti tó. Ẹni tó bá ń jẹ́ Azeez agbára. Azeez agbára Muideen bóyá okun ẹ̀sìn àbí ẹni tẹ́sìn yé, ẹni tó gbẹ́sìn yé ni Muideen. Oní ẹni tẹ́sìn yé ẹni tẹ́sìn yé nítumọ̀ Muideen. Ẹni tó bá ń jẹ́ Kazeem ìdáríjì, tó bá ti rí Kazeem ń sìn ìdáríjì ẹwù àwọn Kazeem nìyẹn. Ẹni tó bá ń jẹ́ Tajudeen bóyá ògùn ẹ̀sìn àbí fìlà ẹ̀sìn. ẹ̀yin àfáàyè ẹ̀ ní jèrè, ẹ̀yin tẹ́ ń sọ àwọn ọmọ lórúkọ yìí ẹ̀ ní jèrè. àṣẹ. Ẹni tó bá ń jẹ́ Rasak àti sọ̀yẹn tẹ́lẹ̀ olùpèsè. So tó bá fi ẹrú sí irú Rashidi Olúwo yẹn, olùpèsè orí burúkú, òun ló ń pèsè orí burúkú fún Ìwó ò ní lọ síwájú láti ìgbà tó ti jẹ. So ẹni tó bá ń jẹ́ Muftau, kọ́kọ́rọ́ àbí ọgbẹ́yìn lẹ́mọ̀ kọ́kọ́rọ́, bí a kọ́kọ́rọ́ mọ́tò, kọ́kọ́rọ́ ilé ìgbẹ́, kọ́kọ́rọ́ ṣáà ní Muftau. Ẹni tó bá ń jẹ́ Musa, ọmọ ọkùnrin ló ń jẹ́ Musa. Ẹni tó bá ń jẹ́ Amina, ṣe mọ̀ ìdáàbòbò, bí a rọ́bà dáàbòbò ní ìdáàbòbò ló ń jẹ́ Amina. Musa yẹn bí a fẹ́ bóbìnrin lájọṣepọ̀ ọmọkùnrin ó ń jẹ́ abẹ àti ọmọkùnrin, ìtumọ̀ Musa ní ẹlẹ́túlẹ̀ ní ẹni tí ó la odò. Amina, ẹni tó bá ń jẹ́ Amina ìdáàbòbò. Aminat bóyá condom bí o fẹ́ ìdáàbòbò ṣá. So iná wo kọ́tọ́ fún wa. So ẹni tó bá ń jẹ́ Kábírù ńlá, ẹni tó bá ń jẹ́ Kábírà agbára. Muniru ńkọ́ wọ́n tanná. Muniru eléyìí sìn wọ́n tanná. Ẹni tó bá ń jẹ́ Rukayat ọ̀fọ̀ àbí àyájọ́. Ẹni tó bá ń jẹ́ Rukia, ẹ máa gbọ́ Rukia dìde ọ̀fọ̀ dìde. Ẹni tó bá ń jẹ́ Musiba Lukman Òkèlè bí àwọn oúnjẹ tẹ Òkèlè àmàlà Òkèlè nìyẹn. So Musibau àtùpà. So tabarẹ́ni tó ń jẹ́ Abubakar, ṣe ẹmọ túmọ̀ Abu bàbá. So báàkì yẹn ràkúnmí kékeré ni o, ràkúnmí kékeré ni bákà. So tó bá ní Abubakar bàbá ràkúnmí kékeré, ṣó ń yé yín báyẹn? Abubakar bàbá ràkúnmí kékeré. ṣáà ń gbọ́ yé. Ẹni tó bá ń jẹ́ Aisha, Abubakar bàbá olólóńgbò, ràkúnmí kékeré. No, kò ń ṣe olólóńgbò. Ok, Abubakar bàbá ràkúnmí kékeré ni. Aisha alààyè ló ń jẹ́ Aisha, alààyè. So ẹni tó bá ń jẹ́ Káfílà onídùúró mi ò ṣe. Káfílà arìnrìn àjò. So ẹ jẹ́ àtẹ̀síwájú. So ẹ̀yin èèyàn wa, ẹni tó bá ń jẹ́ Mọ̀nsúrà ńkọ́, ṣe mẹ̀sí mọ̀ bí ọlọ́dẹ náà ló ń jẹ́ Mọ̀nsúrà. So ẹni tó bá ń jẹ́ Mọ̀rúf bí olókìkí, ẹni tá a mọ̀ gan olókìkí ló ń jẹ́ Mọ̀rúf. Ẹni tó bá ń jẹ́ Gufrat yàrá, bọ́ sínú yàrá ló ń jẹ́ Gufrat. ẹ̀yin èèyàn wa, ẹ̀sìn Islam ẹ̀sìn fún àwọn ẹni òfò ni. Gbogbo àwọn àfáà yẹn lórí burúkú ni wọ́n. Tẹ́ bá ti rí wọn ẹ máa lẹ̀ wọ́n lóko, ẹ má pe àfáà fún kò mọ kankan. Ẹni tó bá ń jẹ́ Murat wanted, ẹni tí wọ́n wá bí ó ti lọ jalè, wọ́n fẹ́ pa àbọ̀ ti dájọ́ kú fún, wanted ló ń jẹ́ Murat. So ẹni tó bá ń jẹ́ Sekinat, ẹ ti mọ̀ yẹn wá láti ara gbogbo àwọn fámìlì Ṣukurali láì nìyẹn àwọn ọba yẹn nìṣẹ́. So Risikat ìyẹn bí ìpèsè náà ní Risikat. Ẹni tó máa ń jẹ́ Nitakat ìyẹn point wọ́n bá yẹ àwọn ará bíi jẹ gan-an. Ẹni tó bá ń jẹ́ Azan lọ́dọ̀ pé yẹn fáìn díẹ̀, handsome or nǹkan tó dáa. Azan nǹkan tó dáa. Ẹni tó bá ń jẹ́ Airat ìyẹn surprise, nǹkan òjijì. So wọ́n tó bá ń jẹ́ Yunusa or Yunusa, ṣe mọ̀ ms Yunus or Yunusa àbí Yunus ẹ mọ̀. Kí ni? Ẹyẹ àdàbà ló ń jẹ́ Yunusa. Wọ́n tó bá ń jẹ́ Yunus or Yunusa, ẹyẹ àdàbà. Ẹni tó bá ń jẹ́ Jinadu
ọmọ ogun kékeré ìyẹn young soldier ọmọ ogun kékeré ẹni tó bá ń jẹ́ àlí nǹkan tó ga ẹni tó àwọn bá ń àfa jẹ́ àwọn basirat mo rí ló ń jẹ́ basirat mo rí ló ń jẹ́ basirat ẹni tó bá ń jẹ́ aziyat ilé kókó òṣì ìnira gbogbo ẹ̀ báyìí ló ń jẹ́ aziyat ẹni tó bá ń jẹ́ azab náà or aza ìyà ìjìyà orí burúkú ẹni tó bá ń jẹ́ taklif ìyẹn náà bí ìdààmú ẹni tó ń jẹ́ nuksan nǹkan tó ti bàjẹ́ ẹni tó ń jẹ́ Ibrahim ọ̀rẹ́ Allah ọ̀rẹ́ ṣìgìdì ẹni tó ń jẹ́ rọ̀ìmọ́ nǹkan tó dáa ẹni tó bá ń jẹ́ bautol or baulat ṣé mo báyìí máa ń pe obìnrin tí wọ́n ti jábàálẹ̀ ẹ̀ báwo ló ṣe ń pè é wọ́n ti jábàálẹ̀ ẹ̀ wọ́n ti jábàálẹ̀ ní Yorùbá wọ́n ti jábàálẹ̀ ẹ̀ obìnrin tí ò tí ì mọ ọkùnrin baulat or batu ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ ṣé ẹni tó bá ń jẹ́ nuru iná ló ń jẹ́ bẹ́ẹ̀ nuru mọ́lẹ̀ wọn bá pè nuru náà kò ń ṣe mọ́lẹ̀ iná nuru iná ló ń jẹ́ bẹ́ẹ̀ afis ọlọ́dẹ ìyẹn security muis afúnni muis afúnni ẹni tó ń jẹ́ muiza ẹni tó ń mú wá ẹni tó ń mú nǹkan wá ẹni pé kò yẹn jọ lọ muis afúnni muiza amúwá ọ̀gá ẹ̀wọ́ ọ̀tọ̀ ń sọ àwọn èèyàn wa ẹni tó ń jẹ́ muad security náà ní olùdáàbòbò ẹni tó ń jẹ́ Ryan omi kan nínú àlùjọ náà ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tó ń jẹ́ Rodiat ọ̀gá approval ìyọ̀ǹda ló ń jẹ́ Rodiat áfíìsì yìí tó máa ń sọ pé áfíìsù pé ẹni tó wá Kùránì sórí irọ́ ni ọlọ́dẹ náà ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tó bá ń jẹ́ Ramadan ms ẹmọ yẹn Ramadan kẹ́mẹ̀sì mọ̀ náà ìtumọ̀ Ramadan ni àwẹ̀ nínú no ìtumọ̀ ẹ̀ gangan ẹ sáré wò ó sí ẹ máa rí meaning of Ramadan yàtọ̀ sáwẹ̀ ìtumọ̀ ẹ̀ gangan iná àtomi gbóná kan tó jóná tó yẹ pé ó ṣòfò gan ìtumọ̀ ẹ̀ ní Ramadan tàbárẹ̀ tó sọ mọ́ Ramadan ẹ sáré wò ẹ máa rí nsìn máa dúró dé ní ẹni tó bá ń jẹ́ mujib ìdáhùn ìyẹn answer ìdáhùn àbí wọ́n respond àbí reply ní mujib wọn bá ti sọ Abbas kìnìún alimat ọgbọ́n amirat òwe ẹni tó bá ń jẹ́ amirat nsìn òwe ni òwe lẹ́ṣin ọ̀rọ̀ ẹṣin ní ẹṣin òwe ṣe ti rí Ramadan yẹn. nǹkan tó ooru tó gbóná. ooru oníná tó gbóná ṣòfò ló ń jẹ́ Ramadan tó bá sọmọ ẹ̀ ní Ramadan ìtumọ̀ ó jáde láti inú the word ramad. so bó ṣe rí gangan ni kò sí rọ́ńbẹ́ ooru tó gbóná tó ṣòfò ó máa ń wà nínú jáàná mọ́ ó máa ń wà nínú jáàná mọ́ ẹ̀yin àfáyé ẹ̀ ní jèrè ẹ̀yin àfáyé ẹ̀ ní jèrè alẹ́ yìí alẹ́ yìí pẹ̀lú gbogbo àwọn tí mo rúkọ yìí ẹ̀ ní jèrè ẹ̀dẹ̀ ń sọ ẹ̀dẹ̀ ń sọ àwọn ọmọ Yorùbá ẹ̀ ń pa kádàrá wa jàsá burú kò ní dáa fún gbogbo yín. àṣẹ so Amirat òwe ló ń jẹ́ bẹ́ẹ̀ òwe ló ń jẹ́ Amirat Azima ńlá Kairat ìyẹn ti ẹ̀yìn dàbí kéèyàn ṣètọrẹ àánú ẹni tó bá ń jẹ́ Rokib ìlú òkèrè oversea ló ń jẹ́ Rokiba ìyẹn supervisor tó ń báyà mójútó nǹkan ní Rokiba Farida yẹn lè o on march wọ́n ní nǹkan tí kò bára wọn mu ló ń jẹ́ Farida àwọn yẹn dẹ̀ máa fi yan gangan my name is Farida kí lórúkọ ìyá Farida nǹkan tí ò bára mu ló ń jẹ́ Farida Amida dìde standing bí a òpó tó dúró béèrè aláṣẹ dúró bó ṣe ní okó máa dúró lọ́jọ́ ọjọ́ standing ló ń jẹ́ Amida ó máa dúró báyìí àmùdá ńkọ́ ìyẹn ààyè òkúta ló ń jẹ́ àmùdá so bóyá amúdàtì ni àbámúdà. èèyàn kan Moise alágbára tó lágbára. no Moise ò ń ṣe alágbára Moise ni afúnni mo ti sọ Moise afúnni Muiza ẹni tó ń mú wá. ọ̀nà kí ló ń fún yàn ó dà pé iyì ló ń fún yàn afúnni níyì. amúni lásán ni wọ́n lọ fìyẹn kun ní ìtumọ̀ yẹn gan tó wá láti ilẹ̀ Arabu gangan ló wà níbí báyìí so amúdá àbí amúdàt ààyè òkúta ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá ń jẹ́ amúdá àbámúdà ààyè òkúta so mujidat nǹkan ńlá tó bá ń jẹ́ ramla iyẹ̀pẹ̀ ramata jù nǹkan tó jù bí àwọn jù ẹ̀ sínú náà ni àmọ́ ramat kas ni àwọn da àwọn sà síta shitu àyè kan ló ń jẹ́ bẹ́ẹ̀
Jamiu bí ẹni tó ń báyàn gé kinní nínú ọgbà ọlọ́gbà Gardner ni Jamiu, ìyẹn tó ń Gardner bá ẹ gé koríko Gardner ẹ̀ tó ń òun gé ni Jamiu tó ń bẹ gé tàbí fúláwà ẹ̀ ní kásọ̀tẹ̀ tó Jamiu. ń gbàjọ tó ń collector So òun ni Jamiu. Bashiru ìtawà tí ẹni tẹ́ ń jẹ́ Bashiru ok àwọn tó máa ń mú lẹ́tà wà bọ̀ tó máa jẹ́ lẹ́tà tó da ìròyìn ayọ̀ ìtumọ̀ Rukoya Bashiru. ọ̀fọ̀ láti inú náà ẹ jẹ́ ká Rukia. kà á tán kẹwàá máa sọ fún àwọn tó bá béèrè so ẹni tó máa ń jẹ́ Bashiru ẹni tó mú ìròyìn ètò wá máa continue ni wọ́n ti ń gbọ́ báyìí. so bóyá ìròyìn ayọ̀ ló wá mú wá bọ̀ ìròyìn ayọ̀ ni so àwọn òkè ń parọ́ bí Bashiru ẹni tó mú ìròyìn ayọ̀ wá wọ́n kọ́ parí Nuru iná àti sọ́tẹ́lẹ̀ Nurudeen iná ẹ̀sìn so Faris alágbára Talib ẹni tó ń wòótọ́ Asim ọlọ́dẹ Muhammad ẹni tó ń yìn Walid ọmọ tuntun Sajid ẹni tó ń dọ̀bálẹ̀ Sajid ẹni tó ń dọ̀bálẹ̀ ẹni tó fẹ́ jọ sùjúd ṣe rántí ms ẹ máa bá lọ Sajid ẹni tó dọ̀bálẹ̀ Rasheed ẹni tó atọ́sọ́nà ọ̀tọ̀ Nadia ẹni tó jùlẹ̀ Laila alẹ́ ṣẹ́rípò lọ pẹ̀lú Laila wọ́n lè pè Laila alẹ́ Amani ìṣípayá Isiaka ẹni tó bá ń jẹ́ Isiaka ṣe mọ̀ ms ó fọ́ ní o ms aláwọ̀ fún wa bẹ́ẹ̀ ẹ mọ̀ tó mọ Isiaka. kí ni Isiaka? ẹ kọ́kọ́ gẹ̀ẹ́sì náà tó fọ́ ní. Isiaq. ẹ gẹ̀ẹ́sì ok ẹ sọ bí mo ṣe ṣe bí mo ṣe. kẹ́ni tó ń pààyàn lẹ́rìn àbárìndì. ẹni tó ń rẹ́rìn Isiaka ẹ̀yin náà ewu ọ̀tọ̀ aṣọ ọmọ onílẹ̀ Yorùbá. àmọ́ Isiaka ẹni tó ń rẹ́rìn Isiaka ẹni tó ń rẹ́rìn. tọ́ ni Isiaka ẹni tó ń rẹ́rìn. so ẹ̀yin náà ẹ̀yin wo gbogbo nǹkan táwọn àfáà yìí ṣe fún wa nílẹ̀ wa la fi ń sọ fún yín pé ìwọ Yorùbá bí kírísítẹ́nì ní ẹ o mùsùlùmí ní ẹ búdà ní ẹ hindu ní ẹ o Guru Maharaj ní o ẹ̀sìn kẹ́sìn tó bá wọn ẹ kò ṣe orúkọ Yorùbá ẹ dandan ni kó sọ ọmọ rẹ orúkọ Yorùbá ẹ dandan ni torí tó bá lọ bá fà á sọ̀túnmọ̀ míì fún ẹ torí òun fẹ́ kó yín lẹ́rú ó máa kọ gbogbo orúkọ yín ó máa sẹ́ǹdẹ̀ sí Saudi pé òun ti ní fọ́lówà tó pọ̀ orúkọ lọ́wọ́ máa fi ń wò pé àwọn ẹrú wa ni wọ́n ń jẹ́ orúkọ wa bó tí gbogbo wa bá ń jẹ́ àwọn orúkọ wa Khalid ayérayé ló ń jẹ́ Khalid so ká máa jẹ́ orúkọ lẹ́wà ó ṣe pàtàkì Nuru iná tó bá fi dín sí iná ẹ̀sìn Khalid ayérayé mo ti sọ Wàsíù nǹkan tó tóbi ẹ jẹ́ ká máa lọ náà ní sùúrù ẹ̀yin Bọ́ládé Isiaka ẹni tó ń rẹ́rìn Jamal ẹwà Ada akínkanjú Amin nǹkan tó kún Alil ọ̀rẹ́ tó ń báni níbálòpọ̀ ms òsì mẹ́kàn máa ṣàjánà sí ọ̀rẹ́ tó ń báyàn níbálòpọ̀. ẹ má bínú kọ́ òun wọlé ni. friend with benefit ẹ̀wọ̀n ni Alil ọ̀rẹ́ tó ń báyàn níbálòpọ̀. ìmọ̀ràn mi mo bọ̀ lórí èkó ìmọ̀ràn mi ní pé sẹ́yìn yẹn wa irrespective of the name. èèyàn kan béèrè náà kí ẹni tí ó lọ ń pààyàn kí la pè lẹ́ẹ̀kan náà. olórí ẹni tó síwájú ẹni tó máa lọ pààyàn tó máa júwe bọ́ ẹni tó máa pa. òun ni Nakib ẹni tó ń darí ìdarí ẹni tó máa lọ pààyàn ló ń jẹ́ Nakib. ẹni tó máa darí tó máa give ya tó máa darí bó ṣe máa lọ pààyàn. pé ya ìlọpa ilé ìlọpa ilé. sọ ẹ mẹsàgì nǹkan tó ń tó give nǹkan yẹn náà kó lè yọ òun yàn. ìyá kò tiẹ̀ ní ìjà máa kọ́ ti àwọn èèyàn máa rí. support ìyẹn ìrànlọ́wọ́ ló ń jẹ́ ìyáàdì. Jasmine ìyẹn ni òdòdó ìyẹn flower torí tó bá ń parọ́ fún ẹ pé Zainab ló ń jẹ́ flower irọ́ ni Zainab túmọ̀ sí igi òdòdó tó yọ nínú ilẹ̀ aṣálẹ̀ flower tree in the desert ní Zainab so ẹ má yẹ kó parọ́ fún ẹ Fiza afẹ́fẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ Ibrahim olóore Allah Monsor ìrànlọ́wọ́ Ismail Allah máa gbọ́ Ismaila or Ismail Allah máa gbọ́ nítumọ̀ ẹ̀ Shakirat or Shakiru or Shaki ọpẹ́ mo dúpẹ́ òun ni q.v kọrin alihamdulilayi mo dúpẹ́ Allah alihamdulilayi ìtumọ̀ ẹ̀ ní Shakirat gbogbo ẹ̀ báyẹn ẹni tó bá ń jẹ́ Nura iná náà ló ń jẹ́ bẹ́ẹ̀ Nura ò bá fi Nura tù sí Nura kìíní kan iná ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tó ń jẹ́ Nosirat or Nusira ìrànlọ́wọ́ ẹni tó ń jẹ́ Mishkat àtùpà láńtà ló ń jẹ́ bẹ́ẹ̀ Aisha alààyè ẹni tó bá ń jẹ́ Rakim organize so ms ẹbí àwọn tó ṣe ààyè tó tó ààyè dáadáa àtò ààyè ló ń jẹ́ Rakim
bí àwọn dúró sí bíbá kan tó bíbá yín sìn ìtumọ̀ Rakim àtò ààyè kò ń ṣe orúkọ tó rẹwà ẹni tó ń to táwọn èèyàn máa jókòó sínú hall. bí àwọn fẹ́ ṣe patí ń sìn ẹni tó máa lọ bá wọn to ṣíà tó máa bá wọn to tent ló ń jẹ́ Rakim torí ní ọ̀dọ̀ wọn ọmọ Yorùbá tó bá ti pè nǹkan kan tó sound bákan ní orúkọ yẹn fine it sound beautiful it sound sweet má gọra ẹni tó ń to ṣíà ní patí bí àwọn fẹ́ sin òkú náà ẹni tó máa tú àwọn èèyàn bí ẹ dúró báyìí ẹ jẹ́ kó rí ẹ lọ kó kọjú báyìí ìtumọ̀ ẹ̀ ní Rakim bí àwọn ní bàbá yẹn ẹ jẹ́ kó kọrí sí kíbla kó kọrí sóòrùn ìtumọ̀ ẹ̀ ní Rakim so Rakim méjì ló wà Rakim kan ní ẹni tó ń to ààyè Rakim kejì ẹ mọ̀ pé kíkọ́ máa ń yàtọ̀ ìyẹn ní bí ìjì ní wọ́n yẹ kí ìjì afẹ́fẹ́ báyẹn ni so Ridwan ni màláìka ìkànnù àwọn màláìka kan tó ń ṣọ́ àlùjọ náà ìtumọ̀ ẹ̀ ní Ridwan so tabaga àwọn orúkọ kan tí wọ́n fẹ́ mọ̀ wọ́n lè béèrè so aláwa ìfẹ́ tẹ̀síwájú. eléyìí tá a ti sọ yìí náà a máa kọ́ ti jáde bóyá ti dárúkọ àwọn orúkọ yín tẹ́lẹ̀ ẹ máa bá a máa post ẹ̀ṣẹ̀ get so mọ́mí ọ̀fọ́ kùfà ọ̀ṣẹ̀ wà ń bẹ̀. Mo wà ń bí báyìí. Okay, ṣé kí n take over ni ẹ ti. Yeah, ẹ take over, but ẹ tó take over orúkọ wo ló fọ́ nínú gbogbo àwọn orúkọ tá a pè. My favourite one ni kí ló ń pè náà Abdul kí nìyẹn náà Razak. mi mọ̀ bóyá Razak àbí nǹkan ó dà pé Abdul Razak ni mo like mi nìyẹn ó fọ́ ní ìbàjẹ́ sí mi that's my favourite one. Ẹ káalẹ́ gbogbo ilé assalamu alaikum sí àwọn ọmọ ẹrú ṣìkìrì Allah àbọ̀rú àbọ̀yè sí àwọn sexy ọmọ aládé ẹ jọ̀ọ́ as usual ẹ máa bá wa power tap ẹ máa bá wa share so ẹ ti rí gbogbo funny Arabic names tó ti kà nísìn tó bá ń sọ fún yín pé ẹ lọ wá meaningful name meaning orúkọ ẹ dẹ̀ need láti understand pé kò sí any orúkọ tó ń jẹ́ Islamic name gbogbo àwọn orúkọ yìí Arabic name mi wọ́n dẹ̀ ti ń exist kó tó bí ànábì kó tó bí bàbá ànábì gan àwọn orúkọ yìí ti ń exist ṣe get so you are using someone else's culture àti identity so mo ti rí pé request pọ̀ gbọ́n sàlẹ̀ ẹ jọ̀ọ́ nǹkan tá a máa ṣe ni wípé a máa ṣí box yẹn a máa kí bóyá 2 or 3 boxes fún àwọn mùsùlùmí àwọn sheik àwọn imam wa then àwọn friendlies tó bá fẹ́ wọlé ẹ gba few minutes náà ẹ fi sọ̀rọ̀. Okay, let's go. wọ́n béèrè Kuwiyat yẹn jẹ́ bí ọlọ́dẹ náà ọ̀ ẹni tó máa ń báyàn maintain nǹkan Kuwiya so ms kí la lè pè yẹn ní Yorùbá ẹni tó ń bá ẹ tún nǹkan ṣe àbọ̀ ẹni tó ń bá ẹ mójútó nǹkan ní ẹ̀ ní Kuwiyat so Kuwiya yẹn pọ̀ ìkan Kuwiya okun ìkan ẹni tó bá ń jẹ́ múnibà ìyẹn ẹni tó yí padà so ẹ tẹ̀síwájú aláwọ̀ yìí. MS Zaba ní láti change setting yìí kò jẹ́ kí n accept. ẹ̀kan béèrè Aminat ní ìdáàbòbò bí a condom rọ́bà dáàbòbò ni ó ń jẹ́ Aminat ìdáàbòbò so bí a rọ́bà ni rọ́bà dáàbòbò. mẹ́sàn-án pé máa lọ change setting yẹn padà so. ẹ máa lọ change setting yẹn to 8 boxes ni. If not, ó máa limited. 8 boxes náà ló wà tẹ́ bá ṣe ń hard àwọn èèyàn máa increase. Ṣé get? Kò increase mo ti hard èèyàn 3 4 ní ìsìn kò gbà. Àwọn ènìyàn ò sí ń bẹ̀ mọ́ ni. Mo hard èèyàn sì tó wọlé náà. Ẹ kì í hard Ọbáfẹ́mi yìí ẹ máa wò. Ẹ make sure pé ibi tẹ́ ẹ wà ó quiet o. Mo ti hard Ọbáfẹ́mi òun ló wọlé yìí. Mo wà ń bẹ̀ o. Ẹ kì í tún hard èèyàn kan sí kẹsí orí. Bẹ́ẹ̀ni Saheed ìtumọ̀ Saheed ni ẹni tí wọ́n pa tó ń jà fún Islam wọn wá pa ìtumọ̀ ẹni Saheed. Wọ́n pa sójú ọ̀nà Allah. Àyùbá ńkọ́ ṣe níyẹn lọ́wọ́. Àyùbá a ti sọ. Mo ń bọ̀ yẹ ká tiẹ̀ ẹ hard àwọn èèyàn náà ṣé kò lọ ni. Kò lọ okay ó ti ní àwọn minutes but tí bá fẹ́ try láti add one more ẹni sọ̀rọ̀ ó dà pé okay ó ti back to normal yes. Okay, ó ti back to normal. Àmì dáadé sọ a máa kọ́ tẹ̀sí dáadé. Ẹ jẹ́ try wọ́n mẹ́fọ́ kò fàáyé ẹ bá wọn sọ̀rọ̀ kí ṣó máa lọ báyẹn. Okay, Mr. Ọbáfẹ́mi fáwọn ọmọ wa ní àwọn orúkọ burúkú
ẹ̀yin àáfàá tẹ̀ ń fún mò ń bọ̀ ẹ má bínú ẹ̀yin àáfàá tẹ̀ ń fún àwọn ọmọ wa ní orúkọ burúkú tẹ̀ ń pa kádàrá wọn dà tẹ̀ ń fún wọn ní orúkọ òṣì àwa ọmọ Yorùbá àwa ọmọ Oòduà tẹ̀ wá ń fún wa ní orúkọ ìlú mi ẹ̀ ní jèrè ẹ tẹ̀síwájú. ẹ kálẹ́ Ẹ kalẹ́. ẹ kú ètò àwọn alálẹ̀ a máa wà pẹ̀lú wa o. Nǹkan kan ṣẹlẹ̀ lánàá tó dẹ̀ jẹ́ pé ó fọ́nì sí mi ò mọ̀ pé kò ń ṣàwa Yorùbá nìkan la hate Islam báyìí. Ní Spain lánàá nígbà tó ń play ball friendly Spain àti Egypt lọ́wọ́ so nígbà tí bóyá yẹn di bí 28 minutes wọ́n fẹ́ lower ariwo kan ṣe remembrance èèyàn kan wọ́n wá ní bí àwọn wọ́n sàn sọ fún àwọn fans Spain yẹn pé kán dákẹ́ wọn ò dákẹ́ bọ́n ṣe ní ẹni tí ò bá dákẹ́ nínú wọn definitely Muslim lẹ́ni yẹn gbogbo stadium yẹn dẹ̀ dákẹ́. I've never seen some as in ibẹ̀ yẹn dákẹ́ so they really hate Islam inside Spain. Nǹkan tí mo sọ yìí ẹ lè gọ́gọ́ ẹ̀ wò kẹ́ ẹ̀ wò like the thing is really funny yesterday like ṣé pé kò ní sáwà nìkan la hate Islam bí stadium yẹn ṣe tó lánàá everybody dey quiet ọmọ ó yà mí lẹ́nu o mo ní kí n share pẹ̀lú yín thank you. Ẹ ṣé sir, I ẹ think ṣe deliberation ti wà ẹni tó bá ń jẹ́ Àyùbá inú ni bí ni ló ń jẹ́ bẹ́ẹ̀ Àyùbá inú ni bí ni ẹ tẹ̀síwájú lọ àlàwà. Ẹ ṣé sir, thank you Ọbáfẹ́mi. All right, Yem Herbal, ẹ kalẹ́ ma. Yem Herbal. Ẹ kalẹ́ ms ẹ kalẹ́ mo kí yín o ẹ kú iṣẹ́ takuntakun orúkọ ni mo fẹ́ bèrè mí yẹn kí ni mini Rihanna àti mini Mazida àti Zara orúkọ mẹ́tẹ̀ẹ̀ta tí mo fẹ́ mọ̀ mí ni àti Abdulazim. Okay, mo rò pé olówó Èkó ṣe ní àwọn orúkọ yẹn. Ṣé ti lọ sọmọ yín láwọn orúkọ yẹn ni? mo ti change mo kàn fẹ́ mọ̀ mí ni ẹ̀ ní orúkọ tèmi ni Rihanna tèmi tẹ̀ ti yọ so mo kàn fẹ́ mọ̀ mí ni ẹ̀ ni mo ti yọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Okay, ó dà pé olówó ṣe ń bá wọn check ni ẹ ti muted olówó. ms ẹ lè wo lọ́dọ̀ yín nǹkan tó ń pa mí lẹ́rìn náà ẹ wo lọ́dọ̀ yín náà ms àmọye rẹ́rìn. Mazida àbí. Mazida Rihanna. Rihanna Mazida Zara àti Rihanna. Mazida ìyẹn ní pé tó máa sọ pé ó pọ̀ olórin kọ́kọrin kan ó pọ̀ nǹkan ó pọ̀ ló ń jẹ́ Mazida ó pọ̀. Ìjọ tó wá sọmọ lórúkọ ọ ní Olúwatómisìn ní mí ni ẹ ò pé Olúwatómisìn. Ẹ̀yin àáfàá tẹ́ ń sọ àwọn ọmọ wa lórúkọ burúkú yìí tẹ́ẹ̀dẹ̀ ń parọ́ fáwọn èèyàn ẹ̀ ní jèrè sẹ́ẹ̀ a ní 2030 wọ́n á ná tẹ́lẹ̀mí bá rí tí ìyá ẹlòmíì bá sọ pé wo orúkọ tí mo bẹ́ẹ̀ change yẹn orúkọ tó ń jẹ́ Ajára Òkúta yẹn àáfàá tó wá sọ lórúkọ yẹn ni wọ́n á máa yaṣọ mọ́ yín lọ́rùn sẹ́ẹ̀ eré lẹ pé kí lẹ pè mí ó pọ̀ ní oúnjẹ orúkọ yẹn o Mazida ó pọ̀ ní o ó pọ̀. wàhálà fídíò ẹ̀ ṣì wà lórí fóònù mi. ms ẹ wo nǹkan tó gbé jáde mi báyìí ó ní Rihanna yẹn ó ní yìí mi lẹ́nu. tọ́jú sọmọ ní ok Rihanna náà wà bẹ́ẹ̀. èmi mo orúkọ tó tẹ̀sẹ̀ mi nìyẹn. Rihanna it is Rihanna. Rihanna ni tí wà lẹ́yìn. wọ́n máa sọ pé ẹ̀yẹ́ kí n wò ọ́n yọ láti kí mo fẹ́ pè ná nǹkan tó ń ta sánsán ṣá nǹkan tó ń ta sánsán òun ló ń jẹ́ Rihanna nǹkan tó ń ta sánsán bóyá bẹ́ẹ̀ ms ibi tí wọ́n máa fẹ́ mórí ẹ̀sìn wọ́n máa fẹ́ ní olórí kan tó lókìkí ni wọ́n fẹ́ lọ mọ́ bẹ́ẹ̀ lókè ẹ̀ gangan bíi oúnjẹ ń ta sánsán ẹ máa gbé oúnjẹ kan ní oúnjẹ rẹ̀ ń ta sánsán ó dùn gan. òun rẹ̀ ọ́n tẹ́ bá wo orúkọ yẹn ó wà ní Quran chapter 55 verse 12 níbi tí wọ́n ti sọ pé nínú àlùjọ náà máa ta sánsán so Rihanna yẹn ni wọ́n lò ń bẹ̀ so nǹkan tó ta sánsán ló ń jẹ́ Rihanna. oúnjẹ ti change ò yẹ mí lórúkọ mi ó ní kí wọ́n tẹ́ bá ti fẹ́ pé yìí ń sin àkànmá ní ta sánsán. ó yẹ wo Zara.
báwọn kan máa sọ pé ọmọ yẹn ò ta sánsán jàre, ọmọ yẹn ò mọ̀wé, but tọ́ ti yín ta sánsán. Kí lẹ pè Zara? Eh, Àwọn orúkọ wo ló wá ń fáwọn èèyàn? mo kú ti change gbogbo orúkọ òun, mo kàn fẹ́ mọ mínì ẹ̀ ni. Tá a bá sọ pé Zara yẹn nǹkan tó ń dán, tó ń shine, bọ̀ wọ́n mú wá pé fúláwà tó ń tàbí dán òdòdó, òdòdó tó ń tàbí dán òdòdó tó ń dán ṣe get ẹmọ òdòdó kẹkàn tó rí ń dán, tẹ bá rí òdòdó tó ń shiny dán òdòdó dẹ̀ ń flower, dán òdòdó òun ló ń ń dán jẹ́ flower, òun ló ń jẹ́ òdòdó tó Zara. ń dán Ṣe òdòdó get tó ń dán nǹkan tí ò nítumọ̀. ìtumọ̀ orúkọ Ẹ̀yin yín nìyẹn àfáà tẹ̀ ń fún òdòdó àwọn tó ń ọmọ dán Yorùbá lórúkọ, tẹ̀ ń pa kádàrá wa dà sáìdá, ṣé ní ṣé jèrè sẹ́ẹ̀. Mazida tẹ̀tì ẹ̀sẹ̀ ò ló fọ́ ni, kì í ṣe owó kékeré náà kó lọ o. ms ìyàwó ẹ dẹ̀ mọ̀ pé ìyàwó ẹ wo bí ẹ mọ̀ pé tí òdòdó bá dẹ̀ ti wù wọ́n ìdé stage kan akọ̀tù rọ́ lọ ni ẹ̀yin náà ìwọ náà máa kà á báwo lọ ìsọ̀rọ̀ á ní irú nǹkan yẹn tí fúláwà bá ti wá sókè tó wáyé akọ̀tù dédé òdòdó tó ń dán Àwọn àfáà yẹn kàn wọ́n ba ayé èèyàn jẹ́, wọ́n tún wá ń gbowó lórí ẹ̀. Get kéèyàn máa ba ayé èèyàn jẹ́ kó tún máa gbowó lórí ẹ̀ pé a máa ba ayé yín jẹ́ sẹ́ẹ̀, a máa kó ògbó yín lẹ́rú sẹ́ẹ̀, nǹkan tó ń ṣe nìyẹn. Abdulazeem nǹkan. Azeem Abdul ìtẹ́yẹ́kọ́ fi sí yẹn, ẹrú ló ń jẹ́ bẹ́ẹ̀. Mo tẹ̀ kọ́ mọ̀ pé yẹn rú ni, Azeem yẹn wá ń kọ́. Azeem ní olùdílémù ẹ mọ̀ bí gateman tí gbogbo yín ò bá sí nílé tí gbogbo yín ò sí nílé bíi storekeeper Màálù la ní pa o. Azeem Azeem náà pé Azeem. òun ni sẹ́ Azeem ní AZEEM òun ni Azeem olùdílémù bí a ọ̀ Ó wà ní storekeeper orúkọ Allah. A máa tí màálù gbogbo la yín ò bá sí nílé Màálù tẹ lè bá wá pa. fi tẹ bá wá fi ẹrú sí pé Abdul Azeem ẹrú lọ́ra tó ń dilémù lọ ra ẹran míì, ó jẹ́ méjì. Ẹ wá imagine, ẹ wo tẹ́ bá fẹ́ sorúkọ dáadáa gan nílẹ̀ Yorùbá tó jórúkọ gidi, kò gba gidi, nǹkan tẹ́ máa rà ó lè má tó, yóò lè má ju nǹkan 5,000 lọ. Wọ́n á dẹ̀ wúre fọ́mọ yẹn, wọ́n á tọ́ sí lẹ́nu, wọ́n á foyin sí lẹ́nu, wọ́n á fi ṣúgà sí lẹ́nu, wọ́n á tọ́ mi sí lẹ́nu, wọ́n á oríṣiríṣi obì orógbó, wọ́n á fi ms àwa náà fọ́mọ tiẹ̀ yẹn. la ní kí wọ́n kọ́ pa nǹkan lọ́jọ́ tó bá ń kó mọ jáde Tó bá alábàárà ní wọ́n kọ́ lè ló pa ní àyẹ̀ òyìnṣẹ́ gẹ̀. ẹ máa gbọ́ àmọ́ orúkọ lárúbáwá kan ní àgùdọ̀ máa sọ ọmọ ẹ̀dẹ̀ má pa láfa ẹ má pè pásítọ̀ tẹ bá ti lóyún ẹ lè sọ ọmọ yín lórúkọ bọ́mọ ṣe ti wà nù yín tẹ bá lọ ilé ìwòsàn orúkọ báyìí mo fẹ́ sọ ọmọ abẹ́ni fẹ́ kọ́mọ jáde náà ẹ sọ fúnra yín ẹ má ní pásítọ̀ ló máa gbé orúkọ ọmọ mi jáde àbá fa wọn ọba yín sí ń bẹ̀ nígbà tí Nígbà tẹ́ ẹjọ́ ń ńlá bára jọ yín ṣe ṣe. pọ̀ gbogbo àpọ́nlé tẹ fún wọn yẹn lọ́ fi sọ gbogbo wa di rádaràda ẹ wo gbọ́n ọmọ tó sọ náà orúkọ yẹn kí ni wọ́n ń ṣe lénìí Azeem yẹn bá so àlàó ẹ jẹ́ ká padà sáwọn orúkọ wa àwọn orúkọ ilẹ̀ wa tó rẹwà ká máa jẹ́ ẹlòmíì tó sọ ọmọ ẹ̀ ní ẹrù kí ni mo orúkọ yẹn náà ṣé Aziyat ni ẹ̀yin náà Aziyat ìfipábánilòpọ̀ ló ń jẹ́ Aziyat àti ní tẹ bá ń bọ̀ lókè Mahmood Azeez nǹkan Abdulazeez. agbára àbí ọlọ́dẹ so tẹ bá fi abudu sí ẹrú nìyẹn Nígbà tí bàbá bá ń Ibrahim jẹ́ ọ̀rẹ́ Allah ló ń jẹ́ Ibrahim ancestor Tabarẹ́ni tó ká sọ fẹ́ ọmọ lómi ẹ̀ ní lábàáyé Alikotil. Tabarẹ́ni tó sọ ọmọ ẹ̀ ní Alikotil, apààyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. Alikotil. Ẹ̀rí látara kọ́tàlà so apààyàn ló ń jẹ́ Alikotil. Alikotil. Ẹ̀rí látara kọ́tàlà. Muftiro. Ibo lẹ ti ń ra àwọn orúkọ yìí? Ṣáwọn afáàrùn ló máa ń orúkọ yìí wá? Wàláì àwọn ni o. Kí lẹ pè náà? Muftiro. Muftiro. Abẹ́mi mi ò dẹ̀ pé dáadáa. Ọmọ tó tí ẹ̀gbọ́n ọkọ mi ṣẹ̀ṣẹ̀ bí orúkọ tó sọ ni. Muftiro. Oh my goodness. Ọkọ máa lọ búlì ọmọ yẹn tó bá dàgbà. Orúkọ wo ni? Nǹkan tó ń bàwẹ̀ jẹ́ ló ń jẹ́ Muftiro. Nǹkan tó ń bàwẹ̀ jẹ́ something that breaks or invalidates a person's fast. Nǹkan tó ń ba àwẹ̀ jẹ́ ló ń jẹ́ Muftiro. Bóyá Muftiro gan ó tún ń bà àrùn jẹ́ ó tún ń bà àrùn jẹ́. ó ń bà àwẹ̀ jẹ́ bà àrùn jẹ́ ó ń bà aládà ẹ̀sọ́ mọ́ Muftiro
àwọn yẹn ẹ̀dẹ̀ lajúlẹ̀ ẹ̀dẹ̀ gbà káfà wa pọ̀ mọ́ yín ẹ̀yin mufti àfa ìfẹ́ tẹ́ ń sọ àwọn ọmọ wa lórúkọ burúkú ẹ̀ ní jèrè sẹ̀ mufti because wọ́n á máa di ẹ̀yẹ́ kí n wò ná gan àwọn ọmọ tí a bá bí tá a bá bí àwọn ọmọ sìn àwọn generation míì sìn bóyá ní year yìí in the next 10 years àwọn orúkọ tá a fẹ́ máa gbọ́ nílẹ̀ Yorùbá Adéwálé Ọláyínká Ọláyẹmí Àjàní àwọn orúkọ gidi orúkọ tiwa la fẹ́ máa gbọ́ Káyọ̀dé náà máa jẹ́ Láyéwọlá bẹ́ẹ̀ Káyọ̀dé Fọlá. àwọn orúkọ tá a fẹ́ máa gbọ́ nìyẹn àfáwọn orúkọ bíi àwọn orúkọ burúkú àwọn orúkọ lárúbáwá yẹn ìdí nìyẹn ló fi jẹ́ pé àwọn ọmọ yẹn wọ́n ń kúkú oró nígbà tó jẹ́ pé orúkọ burúkú ló ń fún wọn àwọn àfáà yẹn lórí burúkú ni wọ́n so ẹ ká tẹ̀síwájú.